A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àṣíde ìròyìn àkọ́kọ́ tòní la rí láti inú ìwé ìròyìn Punch. Kàkà kó sàn lára ìyá ìjẹ́, ó tún fi gbogbo ọmọ bóbìnrin. Èyí ni àfiwé àwọn amòfin àgbà ilé wa bíi Táyọ̀ Oyètíbọ̀, Ẹ̀bùnolú Adégbòrúwà àti Fẹ́mi Fálànà. Wọ́n fẹnukò wípé ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari sọ lórí àtúnṣe àti ìdápadà igba náírà kò bá òfin ilé-ẹjọ́ lọ. Kàkà bẹ́ẹ̀, ó túbọ̀ mú wàhálà àti ìdààmú àwọn ará ìlú peléke sí i. Nínú ìwé ìròyìn Daily Post ni gómìnà ìpínlẹ̀ Kaduna, Nasiru El-Rufai, ti sọ ojú abẹ níkò wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àtúnṣe owó ilé wa láti fi dojúkọ òdúǹjẹ-dupò ààrẹ lábẹ́ òrùlé All Progressives Congress (APC) Bọ́lá Ahmed Tinubu. El-Rufai sọ ọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tí ó ń bá àwọn ará ìlú rẹ̀ sọ̀rọ̀. Ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n pàdánù nínú agboolé òṣèlú tí a mọ̀ sí primary ni wọ́n fún Buhari ní ìmọ̀ràn láti ṣe àtúnṣe náírà kí ìnira lè bá àwọn ará ìlú, ní èyí tí ó lè fa kí wọ́n ṣe lòdì sí APC nínú ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. Ìgbìmọ̀ àjọ ẹlẹ́ni mọ́kàndínlógún ti Òkè Ọya tí a mọ̀ sí Conference of 19 Northern States Civil Society Networks ti kìlọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti má ṣe gbìyànjú àti sún ọjọ́ ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà síwájú. Comrade Ibrahim Waya tí ń ṣe ààrẹ ìgbìmọ̀ náà sọ ọ̀rọ̀ yìí lánàá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kánò. Ó tẹ̀síwájú wípé ìtanilólobó ti wáyé wípé àwọn aríjẹ-ní-màdàrú kan fẹ́ gba ọ̀nà yìí láti fi da ètò ìdìbò rú ni. Wàyà wá rán àjọ elétò ìdìbò létí wípé àwọn ará ìlú ń retí èsì ìdìbò tí kò ní kọ́nu-kọ́họ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Ìwádìí ti wáyé lórí wàhálà tí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ń là kọjá láti ìgbà tí àtúnṣe náírà ti bẹ̀rẹ̀, pàápàá jùlọ ohun tí wọ́n ń fi ojú wì láti ọ̀dọ̀ àwọn oníbàárà wọn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ báǹkì ìgbàlódé tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé òun kò lè múra pẹ̀lú àmì ìdánimọ̀ ilé-iṣẹ́ òun mọ́, pẹ̀lú ìpayà ni òun fi ń sá kúbẹ́kúbẹ́ wọ ilé-iṣẹ́. Inú ń bí àwọn ará ìlú, wọ́n sì ṣetán láti dá sẹ̀ríà fún ẹnikẹ́ni tí wọ́n bá kófìrí wípé ó jẹ́ òṣìṣẹ́ báǹkì. Àkàgbádùn ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Àjọ ìdánwò lọ sí iléèwé gíga National Examination Council (NECO) ti kéde wípé èsì ìdánwò oṣù kọkànlá àti ìkejìlá ọdún tó kọjá ti jáde. Ọ̀gá àgbà fún àjọ náà, akàwé-gboyè Dantani Wushishi, ló sọ eléyìí di mímọ̀ ní àná ní ìpínlẹ̀ Minna. Wushishi ṣe àlàyé bí àwọn olùdánwò ṣe yege sí. Lẹ́yìn náà, ó wá rọ̀ wọ́n láti yẹ èsì ìdánwò wọn wò lórí ẹ̀rọ alátagbà àjọ náà pẹ̀lú àkọsílẹ̀ nọ́mbà wọn. Ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.